in tó bá níye lórí whatever that has value yóò ní price tí yóò sọ fún. Bẹ́ẹ̀ náà ni success, bẹ́ẹ̀ náà ni àṣeyọrí, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tó dáa. Kéèyàn tó lè sọ pé òun live ìgbésí ayé tó dáa, èyàn ó ti pay due ẹ̀, èyàn ó ti pay price ẹ̀, èyàn ó ti. Success require a concerted effort. Ó require energy, ó require wàhálà. Tẹ́ bá rí àwọn ẹlòmíì níbi òkòwò wọn, èyí ó sì máa ṣàdúrà fún wọn. Gbogbo nǹkan láyé agbára ẹ̀dá ò nìkan ò. Ọ̀rọ̀ ọlọ́mọ ẹlẹ́ẹ̀kejì báyìí láàrin gbara ní àsìkò láti ẹnu bàbá wa Fadilatu Sheikh Abdul Gafar Bon Sheikh Muhammad Salis Alálàó Adeleke Ẹ̀sìn Ìsọnù Adénẹ́kàn Sahibul Bayan Watibuyan ọmọ wọn nílùú Abẹ́òkúta Ọlọ́run kó má ṣàjárí bàbá wa pẹ́ àṣekùnà Abdul Gafaru Ọlọ́run járí wọn pẹ́ ẹ̀mí gígùn àlàáfíà ara tí ò ní bóṣì tán tí ò ní báyà tán Ọlọ́run kó má ṣàṣe fún bàbá wa àti àgbà àti ìgbà Ọlọ́run má dàrú fún wọn ọlọ́lá ilà ilàlá. Ṣé bàbá ṣe àlùfáà wá ṣe bàbá sọ Sahibul Bayan ní. الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. أتعرف لدى الله أتعرف لدى الله ẹ̀rẹ́ ṣe alhamdulilayi rabbil alamin. Gẹ́gẹ́ bí ètò tí a ṣe pẹ̀lú alhaji wa Ọlájídé tí wọ́n jẹ́ special guest of honor wa lẹ́ni tí wọ́n tó dé ilé ní láti mọ̀ pé ọ̀nà wọn pọ̀. Bàtọ́ ti wá débi àwa gbọ́dọ̀ ṣe ní pé wọ́n ti débi náà ni o a gbọ́dọ̀ ṣe ní pé báwa bá yó bẹ́ẹ̀ni mi ò bá yó mọ́. Bí o bá yó kò sí tó kàn wá. Àmọ́ etí mo kàn fẹ́ tọrọ lọ́dọ̀ gbogbo jọ̀mọ́ òun náà ni pé màá tọrọ káwọn náà bọ́ ọ̀tá lẹ́ẹ̀kan sí. Ìgbà tí ilẹ̀ tiẹ̀ tó wà mẹ́sì jù báyìí lọ wọ́n bọ́ ọ̀tá. Tọ́lọ́mù bá ti gbé bí ṣe ń ṣe dé ìyá àdínì àbí kéèyàn ó gbà ọ̀nà tí ó lead sí mosque wa tójò bá rọ̀ is always a very messy road. Àwa á sá fún ihò, àwa á pàdé Ọlọ́run bí ta sá wá. So nígbà tí tọrọ ti wá rí bẹ́ẹ̀ kí ewu ọgbà kámú ni. Àmọ́ tí mo ṣe ní kí Alhaji wa Ọlájídé di Abdul Aziz, the GMD of Core Media Group, àfọwọ́n ti fi sí lẹ́ẹ̀kan nígbà tá a ṣe book launch. Àwọn ni wọ́n fà wá ní kíní lọ́fẹ̀ẹ́ ní lọ́dọ̀ wọn. Àwọn náà tún ní chairman and founder Jando Foundation. Ibi foundation yìí ni mo ti fẹ́ ká ṣàdúrà fún wọn. Ìgbà tí wọ́n dá ọkọ lẹ́ẹ̀kan ọ̀dọ̀ àwọn ìyá ni wọ́n kọjú sí. Gbogbo ẹ̀yin ìyá wa náà ni mo fẹ́ kẹ́ ẹ bá ń fi ojú àánú àti ojú àlùbáríkà wò wọ́n nípa 2023 ni mo fẹ́ kí gbogbo wa bá fi ojú àlùbáríkà wò wọ́n. Ẹni tá a bá mú bọ́ tá a ṣàdúrà fún ó ní bó ti jẹ́. The first time we met, ṣé ń gbọ́ ìyá àdínì? I was impressed by his humility. Allah. Ìtẹríba náà pọ̀ débi pé èèyàn wò pé tó bá fún yẹn lèèyàn kọ́ wọn ké kò gbọdọ̀ jù báyìí lọ. Kí olówó ná owó kì í ṣe bàbàrà àmọ́ kó lówó wá ní tẹríba bàbàrà ni o. Àwọn náà wá ní àníyàn láàrin àwọn àtọlọ́hun ní 2023 lóòótọ́ 2019 láwa yìí. Àmọ́ nínú déyìn ó bá ṣe láyé ó ti máa fi síwájú Ọlọ́run ó sì ti máa sọ létí àwọn ẹni Ọlọ́run
gbogbo àwa abiyamọ tá a wà ń bí ọlọ́run wọlé àṣẹ tí ń bẹ lára wa ẹ bá nà káàrin sí wọn gbogbo àwa abiyamọ pátá àti gbogbo ẹ̀yin bàbá wa náà ọlọ́run wọlé àti tóbi ẹ̀ wọlé àná Muhammad ọlọ́run tí yóò dojú tà nẹ́bì ọlọ́run má bàa ń dojú tì wọ́n ẹ bá ń ṣàbí dáadáa. gbogbo wa suratul Fatiha kan là á ṣe wọlá gbogbo ibi tí wọ́n ti ṣe Fatiha láyé lẹ́ni wọlá apẹ́nìkan ò lè sọ pé iye nǹkan Fatiha tí wọ́n ti ṣe lẹ́ni tilẹ̀ ti mọ́re ọlọ́run yóò wọlá nẹ́bí ọlọ́run ò ní dójú tì yín ìtọ́lọ́run wá ṣe fún yín bó ti tó ní bẹ́ẹ̀ ti ríra yín ọlọ́run má jẹ́ ríra yín. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما أمات الناس بالحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ẹ bá ń blú àtẹ́kùn sí wọn lára ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run má dojú tì yín. آمين. ṣé wàá rí wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n láwọn ti wà pẹ̀lú Tìjání àti pẹ́. الله. béèyàn bá ń báyé ti rí lẹ́ni táyé bá dàrú tó ọ̀dọ̀ àwọn oníṣúfì ni wọ́n lọ. ọlọ́run wọlá Maulana Sheikh Ibrahim Inyas. ولا مولانا باب الحضرة سيدي علي سيدي ولا با شيخ الإسلام العاج مقدم محمد الأول ولا بابا وابا كان رتلو الشيخ محمد الثالث على هو ذلك رضي الله تعالى عنه ولا في gbogbo ti tó ní pátá Ọlọ́run ò ní bà yín nú jẹ́ Ọlọ́run ò ní fẹ́ bà yín nú jẹ́ abaka ní Muhammad àárín àwọn Tìjání àlẹ́wà eléyìí túmọ̀ sí pé inú ilé náà lẹ́wà eléyìí wá túmọ̀ sí pé a wà pẹ̀lú yín lérí ambition yín gbogbo ibi tí Zumfat ní ẹ̀ka sí ní Èkó pátápátá kì í ṣe bí nìkan gbogbo ibi tá a ní ẹ̀ka sí ní Èkó yányán afunyin ní Amirul Faida Tijani afun Zumfat ní gbogbo Lagos State. Allahu Akbar. Bọ́lá mi lórí jọmọ́. Allahu Akbar. Amiru ọ̀gá oyè Amiru kò sí oyè àbíwá ẹ̀kọ́. Allah. Amiru kini Faida Tijaniya Amiru ti ṣe Ibrahim lẹ́jẹ̀ Ọlọ́run ò ní lójú tì yín Ọlọ́run ní Muhammad ayọ̀ǹda yín insha Allah. Assalamu alaikum. Gbogbo ẹ̀yin bàbá wa látọ̀dọ̀ guest lecturer wa Sheikh Dr. Dahoud Oníyìdé jazakumullahu khairan. Àmín. Sheikh wa Shafi Olóyìnlé, Sheikh wa Mikahil, Sheikh wa Maruf Hamza, Sheikh wa Abdulrahman Iyas, Sheikh wa Ridwan Lani, gbogbo Sheikh wa Usman Salahuddin, Sheikh wa Abdulhamid Balogun, kárí gbogbo àwa executive Zumfat, àwa kí bàbá àdínì, a kí gbogbo ẹ̀yin alága ọlọ́kùnrin, a kí àwọn màmá wa ńlé, aki asuna wa aki adini wa aki ààrẹ adini wa ìmọ̀ wáyé dáì méjì lọ jókòó tẹ́tí láti jókòó sẹ́yìn ìyá adini wa ló wà lẹ́gbẹ̀ẹ́ yín o ẹ ti rí wọn ààrẹ adini wa ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín o ọlọ́run mọ́ṣá wọlá nàbí ọlọ́run mọ́ṣá àfẹ́yìn Alhaja Babalọ́lá mo rí wọn lẹ́ẹ̀kan mi wá mọ́bí táwọn náà wọ́n sá pamọ́ tọ́ ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà ọlọ́run ní Muhammad gbogbo ẹ̀yin ìyá wa pápátá àwọn màmá wa àwọn Saida Olóyìnlé gbogbo yín náà lákì akí gbogbo Amiratul Faida Umul Faida àwọn Saida wálé gbogbo yín màmá wa ńlé gbogbo àwa jọmọ́ akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Àwọn èèyàn wa Yayi TV àwọn náà wà ní ìjókòó yìí láti Kotonu Kotonu àti Nàìjíríà náà ni wọ́n ń lò papọ̀
so it's a very good platform tí wọ́n ń promote Islam every day ọlọ́run kó túbọ̀ pín lọ́wọ́ jù báyìí lọ. Gbogbo àwọn tí wọ́n di ètò yìí mú ọlọ́run má ṣàbá san wọ́n lẹ́san dáadáa. Wáàsí wa lẹ́ni a ti gbọ́ èyí tó dáa jù ní ọ̀rọ̀ látọ̀dọ̀ Dr. Daud Oníyìdé. Èyí tẹ́mi fẹ́ sọ ó láìkì ká má lè conclude ẹ̀ àmọ́ tí ó bá wà inconclusive yàtọ̀ pé ó ní bí NEC náà ṣe máa ń tọ́rọ̀ bá tí election bá wà inconclusive ọlọ́gbọ́n tí NEC ń dá sí tòtẹ́lẹ̀ náà bá ti wà inconclusive ó ní bá ti yanjú ẹ̀. Òun náà ni pé gbogbo ẹ̀dá láyé kullu nasi yatamanna an ya'isha hayatan tayyiba. Ego kullu shakhsin yatamanna an ya'isha hayatan tayyiba. Gbogbo ẹ̀dá Ọlọ́run kọ̀ọ̀kan, every human being desires to live a good life. Kódà mẹ́yàn bá bí kí n má dákọ̀ ṣẹ́ kankan kó má dàgbà ó ṣe wá jẹ́ profession wa ló dákọ̀. Kò sẹ́ni tí òun kò lo ayé tó dáa, kò sì sẹ́ni tí òun kò lo ìṣẹ̀mí tó dáa. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá approach tí kálukú ń gbà fi lo ayé òun náà ní fún ọ̀pọ̀lọpọ̀ ní setback. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Dr. Daud ti sọ fún wa lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ in tí ń ṣẹlẹ̀ lẹ́rìn látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ni. Àwọn nǹkan kan wà tó yẹ pé nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ gbà wọlé pé bọ́lọ́run ti ṣètò ayé ni o. Nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbà wọlé yìí àkọ́kọ́ ń bẹ ni pé innal hayata jama'atun wa ibtisamatun. Tẹ́dá bá fẹ́ ga láyé, tẹ́dá bá sì fẹ́ lo ìgbésí ayé tó dáa, tẹ́dá bá fẹ́ lo ìgbésí ayé ìrọ̀rùn, tẹ́dá bá sì fẹ́ kó oore tí ń bẹ lọ́wọ́ òun ó kalẹ̀. Bàbá àdínì ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ pé alhayatun jama'atun wa ibtisamatun. Ilé ayé, life is both tragic and comic. Èyàn gbọ́dọ̀ gbà pé ayé ẹkún àtẹ̀rín lèyàn fi lo ayé tí sì fi rí lò. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ́tọ̀ àdánwò bá dé bá wa, èyí tí ó kọ́kọ́ wà lọ́kàn wa ni pé Ọlọ́run adúrú bí mo ṣe sìn ẹ́ tó. Ayé ò ṣe é lò pẹ̀lú dùnnú nìkan, ayé ò sì ṣe é lò pẹ̀lẹ́rìn nìkan. Èyàn ó sunkún jama'atun tutahhir qalbi wa tufhimni asrar alhayati wa gawamidaha. Ẹkún tí ó dáṣpẹ́ àsìkò tó o bá ń sún ni ojú lomi tí ń jáde, ọkàn tí ń sun omi ni yóò sì máa ríran. Wa tufhimni asrar alhayati wa gawamidaha. Bẹ́ẹ̀ bá ń sunkún, ẹkún ni yóò máa will make you understand the secret of life and the mystery of life. Àsìkò téèyàn bá ń sun ẹkún lọ́wọ́, òye ayé ò máa yé sí ni. Torí kinní kan ló sún débi tó mi fi yọ lójú ẹ̀. N tó sun tí fi ń palẹ́kùn. Téèyàn bá wá ní làákàyè yóò wá jókòó. Tó bá jókòó yóò wá tún wò. Ọ̀nà tí mo gbà débi yìí, tọ́nà téèyàn ń tọ̀ láyé ni àbọ̀nà téèyàn ń padà ń bẹ̀. لله سر في الخليقة كائن. وابتسامة تدنيني من أبناء بجدتي. Ọlọ́run ó tún mú ẹ̀rín wá ń gbà mí, ẹ̀rín yìí láyé fi súnmọ́ ni. Ẹ̀gbọ́n Yorùbá ní ọwọ́ epo láyé ń bá ní ilá. Bí ẹ bá ń fojoojúmọ́ sunkún, ayé ò máa sá fún. Bẹ́ẹ̀ táwọn èèyàn bá wá rí ẹ̀rín lẹ́nu èèyàn, wọ́n wá wò gba ẹni tí ń rẹ́rìn yìí, Ọlọ́run dé sọ́dọ̀ ẹ̀ ni. Ẹni tó lọ́n bá dé sọ́dọ̀ ẹ̀, ayé náà máa wá súnmọ́ díẹ̀díẹ̀, wọ́n máa wá súnmọ́ díẹ̀díẹ̀. Ẹnìkan ó sunkún lọ bá àfa wọn. Ó ní wà mẹ́sà tẹ́gìlì àzánù minni. Wa anta bijanibi
ayuwa sheikh ó ní àfáà bí mo ti súnmọ́ yín tó bí mo ti sìn yín tó bí mo ti fara gbolẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó kò yẹ kí ìbànújẹ́ ó tọ́ sí mi kò yẹ kí ẹkún ti ẹ̀ sọ̀kalẹ̀ sọ́dọ̀ òun rárá. àfáà wa dá lóhùn àfáà ní jahati liturika haqiqatal hayati wa ahzaniha la'anna inda kulli shakhsin amanatan من الدمع والأحزان لا بد من ردها يوما. àfáà dálóhùn àfáà ní ìbànújẹ́ tó wá sọ́dọ̀ ẹni liturika haqiqatal hayat ó wá fi pàápàá tí ń jẹ́ ayé ó wá fi wọ̀n ẹni ó sì wá fi pàápàá tí ń jẹ́ ìbànújẹ́ ó wá torí gbogbo ẹ̀dá Ọlọ́run kọ̀ọ̀kan ló ní àmánà níbi ká sunkún ló ní àmánà níbi ká ṣe kí ni níbi ká sunkún làbúdà min raddiha yawman ẹkún ni omi ni ó jáde lójú ńjọ́ kan omi ni yóò jáde lójú ńjọ́ kan àfẹ́ wa sọ bẹ́ẹ̀ fún àfẹ́ wa ń dá lóhùn pé wa man la yara al-hazana la yara al-farah ẹni ò bá rí bànújẹ́ rí kò ní mọ ìdùnnú ẹni ò bá sunkún rí ò ní rẹ́rìn láyé àtẹkún àtẹ̀rín Ọlọ́run dá méjèèjì papọ̀ nítorí àwọn ọmọ ẹ̀dá Nábì Ádámà yìí. ìdíyìn máa wá mọ̀ láyé ni pé gbogbo ọ̀nà téèyàn bá ń wá láti ga pátá yóò máa pàdé ẹkún lọ́nà. ó wá pàdé ẹkún lọ́nà kò mí pé kò ní padà rẹ́rìn mọ́. ó lè jẹ́ ní tó pálẹ́kún ni ó lè jẹ́ sábàbí ní tó fi sunkún lọ́lọ́run ó lò ní sábàbí àti fi pálẹ́rìn. Ànábì Yusuf alayhi salatu wasallam àdánwò tó kó ní tó kó sádánwò láyé òun náà ní kí n jọ mọ́ òun náà ní àlá tó lá ló fi rádánwò yìí. nígbà tọ́lọ́run ó sì mú tó sọ Yusuf di ọba àlá náà ni Ànábì Yusuf lá tọ́lọ́run fi wá ṣe kí ni tọ́lọ́run fi wá sọ di ọba wa kọ́ ilatin ma balu wajhika qad nadat mahasin wal jismu bana shuhubuhu. وقائلة ما بال وجهك قد ندت محاسن والجسم بان شحوبه فقلت لا آتي من الناس واحدا صفا وقته والنائبات تنوبه àti wáhídà minan nas ẹja mẹ́rin kan wá nú ẹ̀dá Ọlọ́run. صفا وقته ó dá sí pé ní gbogbo ohun tó fi lo ayé kò rí ìbànújẹ́ rí. والنائبات ó dá sí pé ní gbogbo ohun tó fi lo ayé kò sunkún rí. ó dá sí pé gbogbo ohun tó fi lo ayé Ọlọ́run ò dé sí lọ́dọ̀ rí. inú ẹ̀dá Ọlọ́run ẹmẹ́rin kan ṣe wá bẹ́ẹ̀ tí ò bá ti sí gbogbo àwa náà tá à ń gbèrò pé a fẹ́ ga gbogbo àwa náà tá à ń gbèrò pé a fẹ́ lo ayé tó dáa kò sí bá àti lo ayé tó dáa tá à ní sunkún tọ́lọ́run ò ní mú ẹkún wá kò sí bá àti lo ayé tó dáa tọ́lọ́run ò ní mú ìbànújẹ́ wá ìbànújẹ́ ní wá kéré ó tóbi Ọlọ́run ó ba ẹ̀dá ẹ̀nu jẹ́ ńjọ́ kan. wa innal hayata laysat bidari sa'adata kamila wala rahata tamma. ayé tá a wà yìí kì í ṣe ayé téèyàn ti lò téèyàn ó máa lò pẹ̀lú ìdùnnú gbogbo ìgbà téèyàn ó sì máa lò pẹ̀lú rọrùn. èyí ó rí dùnnú yóò rí ìbànújẹ́ èyí ó rí nira yóò sì rí ìtura èyí ó sunkún Ọlọ́run ó sì pa á lẹ́rìn. àkọ́kọ́ nìyẹn pé a gbọ́dọ̀ mọ̀ pé pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí kò sí bá àti lo ayé tọ́lọ́run ò ní mú méjèèjì tí ò ní mú bá wa. tá a bá ti mọ eléyìí tó sì ti wà lẹ́mìí wa tó ti wà lọ́kàn wa lọ́tọ́lọ́run bá gbé bí ṣe ń ṣe dé kò ní bá wa lójijì. a mọ̀ gé kékèké torí àsìkò. ẹlẹ́ẹ̀kejì tó yẹ kọ́pọ̀lọpọ̀ wọn mọ̀ tó
tó yẹ kọ́pọ̀lọpọ̀ ó ní tó dá sí pé ní kò sí bẹ́yẹn ti lè ṣoríire láyé kò sí bẹ́yẹn ó ti lọ ayé rọrùn kò sí bẹ́yẹn ó ti là tí ò bá ní ma'rifatun nafs kò sí kòtókòtó náà ní ó mọ wà tí ó fi pàdé Ọlọ́run. Ma'rifatun nafs òun náà ni self knowledge èyí gbọ́dọ̀ mọ̀ bá a bá múra tán báwọn ìyá wa bá múra tán wọ́n wàá jókòó sí di mirror èyí tí wọ́n fi lo bathroom ó kéré nù tí wọ́n fi ń jókòó sí mirror ọ̀hún kí iṣẹ́ tí ń ṣe láti fi túnra ẹni ṣe ibi tí ó yẹ kí nǹkan wà tí ò sí ń bẹ̀ ibi tí ò yẹ kí nǹkan wà tó wà ń bẹ̀ láti ṣe bí kíni láti fi túnra ẹni ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀dá gbọ́dọ̀ train mind ẹ̀ láti lè ṣe kíni láti lè mọrú èèyàn tóun jẹ́ láti lè mọrú èèyàn tọ́lọ́hun dáhùn nígbà téèyàn ò báyìí tí ì mọ̀ pé irú ẹ̀dá tọ́lọ́hun ọba dá mi nìyí kò sí gbogbo òwò tóun kó lè ṣe kò ní là tí ó fi pàdé Ọlọ́run. èèyàn gbọ́dọ̀ mọ̀ làfààfin ní lillahi sirrun. lillahi sirrun fil khaliqati kainun. فانظر بقلبك أيها الإنسان لله سر في الخليقة كاهن لله سر في الخليقة كائن gbogbo ẹ̀dá Ọlọ́run kọ̀ọ̀kan gbogbo èèyàn kankan tọ́lọ́run dá ló ní àṣírí kankan tọ́lọ́run fi pamọ́ sí kó wá lára. فانظر بقلبك أيها الإنسان bẹ́ẹ̀ bá fẹ́ mọ àṣírí tọ́lọ́run fi pamọ́ sí lára فانظر بقلبك ẹ̀mí là á fi mọ àṣírí náà. أيها الإنسان ẹ̀mí là á fi wóra wa láà fi ṣọ́ra wa dáadáa pé báwo irú èèyàn òun lọ́lọ́run ṣe mí kí ni máa ṣe mí tí n bá ṣe nǹkan báyìí n tó ṣe lẹ́ni tó ṣe lọ́la tó ṣe lọ́túnla tó sì rí the same result ó yẹ kó o ti mọ̀ pé bọ́lọ́run ti dẹ́ẹ̀rẹ́. فانظر بقلبك إن العين كاذبة واسمع بقلبك إن السمع خوان. فانظر بقلبك bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ rẹ̀ tó fẹ́ mọ̀ bọ́lọ́run ti dá فانظر بقلبك ẹ̀mí ló fi mọ̀ra rẹ̀. إن العين كاذبة ojú tá a fi ríran ni ó ní ntójú rí mọ́ wasma biqalbika واسمع بقلبك. tó o bá sì fẹ́ gbọ́ra rẹ̀ yé kì í ṣe tí ló fi gbọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ wọ́n máa sọ ò sì ní gbọ́ nǹkan tí wọ́n ń sọ àwọn tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ náà wọn ò sì fi pamọ́ fún ẹ inna sam'a khawanu etí ń gbà mí ìwọ̀nba tá a bá ní ó gbọ́ ní ó gbọ́ ẹ̀mí là á fi mọ bọ́lọ́run ti dá ni ẹ̀mí téèyàn bá wá mọ bọ́lọ́run ti dá ńgbọ́ náà ni ò ní fi rẹ̀ wí anybody mọ́. n tí ń fa ìbànújẹ́ ẹ̀dá òun náà ni pé bí mo ti ríre bí lágbájá ti ríre n tí òye ọ̀pọ̀lọpọ̀ wa ni pé gbogbo ẹ̀dá ọlọ́run kankan tọ́lọ́run ọba dá ló wà unique in his or her own way uniqueness kálukú wa òun ló fún wa ní identity ọlọ́run ti fi àṣírí náà ó ti fi pamọ́ sí kálukú lára identity tọ́lọ́run ti fún wa ní ló fi já pé ní we have different parts and we have different purposes. páàtì tẹlòmíì tí wọ́n bá tọ́ àsìkò tóun bá dé bus stop títí ẹ̀ ìwọ́ṣẹ́ bẹ̀rẹ̀ ní àjò ni ó wà ní fa yóò wá jẹ́ journey of no return ó máa wá wò pé ṣebí bí lágbájá ti tọ́ rè bí lágbájá ti tọ́ wọn náà tiẹ̀ ló tọ́ tí wò bá tọ̀ náà tiẹ̀ ibi tí àṣeyọrí tí lágbájá ní ní ìwò tí lè ní fanzur biqalbika. fanzur biqalbika innal ayna kadhibatun wasma' biqalbika inna sam'a khawwan. ọlọ́run ọba dákó wá wa ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ bó ti dá wa lọ́tọ̀ọ̀tọ̀ yìí ó wá fún kálukú ní tí ò fẹ́ lòmí bí wọ́n ti ń wọra rẹ pé lágbájá ní nǹkan kan tí wọ́n ò ní nǹkan kan ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà tí lágbájá ò ní. There was a time
ẹni tí gbogbo wa ń fọkàn sí jù láyé, the richest black man, Dangote. There was a time he was living without a woman in his house. Ó ń gbé lẹ́ni tí ò lóbìnrin lọ́dẹ̀, lẹ́ni tí ò níyàwó ńlé. Ṣé tó bá jẹ́ pé owó là á fi fẹ́ bìnrin, irú obìnrin mélòó lẹ imagine pé irú ẹ lè fẹ́? Ìwọ sì lóbìnrin lọ́dẹ̀ tí ń tọ́jú inú ilé tọ́pọ̀ ẹ̀ sì balẹ̀ tó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé lórí. In tí wọ́n ní, in tẹ́lòmíì ní tí wọ́n ń wò pé lágbájá ní nǹkan kan tí wọ́n ò ní, nǹkan kan ń bẹ tọ́lọ́run fi pamọ́ sọ́dọ̀ tiẹ̀ náà tọ́lọ́run ò fi pamọ́ sọ́dọ̀ ẹlòmíì. Òun ló fi dá sí pé ní gbogbo ẹ̀dá tí bá ń garùn wọlá ọlọ́lá kò ní jẹ́ èèyàn tí ó fi jáde láyé. Ṣé Maruf lọ́dọ̀ àwọn Yorùbá, ìgbàgbọ́ Yorùbá rọ̀ mọ́ àwọn nǹkan kan. Kí ni nǹkan náà? Wọ́n gbà pé Ọ̀rúnmìlà ń bẹ, àbí ẹ̀kọ́? Wọ́n sì gbà pé àwọn nǹkan mi ń bẹ. Eléyìí tá à ń sọ yìí, I was once a student nínú kíláàsì kan, wọ́n ń pe kíláàsì náà ní Ifá corpus. It was a borrowed course to learn about a few things about it. Wọ́n wá nígbà tí Ọ̀rúnmìlà àti àwọn òòṣà ẹ̀ tó kù tí wọ́n ń bọ̀ láyé wípé Ọ̀rúnmìlà lọ̀gá, àwọn òòṣà tó kù wà lẹ́yìn ẹni. Àmọ́ ńgbà tí wọ́n wá dáyé, Ọ̀rúnmìlà kan wá discover ẹjọ́ kan pé gbogbo àwọn tó ń jù lọ ńgbà táwọn ń bọ̀ láyé yìí, gbogbo wọn ni wọ́n ń ṣe dáadáa jọ ń lọ. Tí kálukú wọn bá fẹ́ ṣe nǹkan, Ọ̀rúnmìlà ni ó jí débẹ̀, ni ó bá wọn ṣe gbogbo ètò. Tẹ́lòmíì gan bá ti ẹ̀ gbàgbé kó yẹ kóun ó ṣe nǹkan, Ọ̀rúnmìlà ni ó rán létí. Ìgbà ọjọ́ báyìí ló yẹ kó ṣe nǹkan báyìí. Ó wá dé àyè kan, ó wá wò pé ibi tí ìgbésí ayé òun ń lọ yìí, àbí kóun ó fi èjì kẹta. Ó wá lọ sọ́dọ̀ àwọn alágbègbè. Ìgbà táwọn yìí wá gbé nǹkan kalẹ̀, wọ́n wá sọ fún wọn ní Ọ̀rúnmìlà, olóhùn wá owó, olóhùn níyì, olóhùn fẹ́ kọ́lé mọ́lé, ó fẹ́ fàgbàlá kànta, ó fẹ́ ní ajé àṣírádà tí ń ṣe tọ́lọ́gìnì kí ní ń fẹ́. Ọlọ́lá tó wá ń garun wò yìí nǹkan, àbó mọ̀ pé nìkan kì í garun ọlọ́lá kólúwẹ̀ ó déèyàn. Ìjọ náà ni Ọ̀rúnmìlà ti wá rí ní pé gbogbo ńtọ́lọ́wọ̀n bá ṣe fún kálukú ló wà unique in his or her own way. Èyí tí wọ́n ní tó bá abandon ẹ̀ tó ń wo tẹlòmíì, ẹ wo ológbò, ẹ wo ajá, báwọn méjèèjì ṣe ń gbó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tí ológbò ń lọ́tọ́lógbò bá wá ń wo pé bájá ti ń gbó ni, òun náà fẹ́ máa kọ́ bájá ti ń gbó, tó bá kọ́ fọ́gọ́rùn-ún ọdún kò ní dàbí tajá láéláé. Lillahi sirrun fil khaliqati ka'inan. Bí ò bá wá dàbí tajá, títí ẹ̀ fúnra ẹ̀ tọ́lọ́wọ́n bá wá fún, yóò máa wá lose value ẹ̀ díẹ̀díẹ̀, yóò máa lose value ẹ̀ díẹ̀díẹ̀, yóò máa lose value ẹ̀ díẹ̀díẹ̀ títí ó fi bomọ lọ́wọ́ pátápátá. Fanzur bi qalbika ayyuhal insanu. Nígbà téèyàn bá ti mọ rẹ̀, tó bá ti mọ irú èèyàn tọ́lọ́wọ́n bá ṣeun, tó bá ti mọ irú èèyàn tọ́lọ́wọ́n bá dáhùn, nígbà náà ni ò ti ní fi rẹ̀ ẹ̀wẹ́ lòmíì mọ́, nígbà náà ni ó ti máa báyé tiẹ̀ lọ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ṣe kí ni, gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti dá. Ma'rufu zamanina munkir zamani kad mada. Muawiya ló sọ bẹ́ẹ̀. Àwọn tá a rí lẹ́ni tí wọ́n jẹ́ èèyàn ńlá tí gbogbo wa ń bùkátà wọn lánàá, àwọn náà ò jẹ́ nǹkan kan. Ayé ò mọ àwọn náà lánàá. Ẹni tí ayé ò bá wá mọ̀ lẹ́ni tọ́lọ́run bá dẹ́mi ẹ̀ sí tó bá yá gbogbo ayé ní ó celebrate òun náà lọ́la. Láfi gbọ́dọ̀ mọ̀ pé kí lọ́lọ́run, báwo lọ́lọ́run ti ṣe wá, irú èèyàn wo lọ́lọ́run dá mi, kí ni ń bẹ lára mi tọ́lọ́run fi ṣàmì lẹ́ṣà. Lọ́tẹ̀yìn ò bá ti ní mímọ̀ nípa gbogbo eléyìí, yóò kàn máa ṣe, yóò máa mú, yóò sì máa bọ́ náà ni. Ẹlẹ́ẹ̀kejì ni. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni pé ní gbogbo tẹ́lẹ̀ bá ń ṣe láyé, Ọlọ́run sọ bí kan nínú Al-Qur'an, Ọlọ́run ní inna Allaha ishtara minal mu'minina
أنفسهم. بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. Ọlọ́run sọ ń bìkan náà yàrá Qur'an. Fita fún wọn bí anna lahumul janna. Òun fẹ́ fi ta àlìjánná fún wọn. Ọlọ́run ló ní wá. Ọlọ́run ló sì ní àlìjánná. Ó rọrùn kọ́lọ́run ọba fún wa lálìjánná lọ́fẹ̀ẹ́ láì fi gba nǹkan kan lọ́wọ́ wa. Àmọ́ Ọlọ́run ní là àlìjánná tí ẹ wọ̀ yìí òun ó fi gba owó lọ́wọ́ yín òun ó sì fi gba ẹ̀mí kálukú dìde láti lé wa. Inú odò lẹ́lòmíì bọ́ta láàárọ̀ tá a bọ́ sínú mọ́tò ẹlòmíì ò tiẹ̀ rí mọ́tò gbé wá odò náà pàdé bí. Lára àwọn wàhálà téèyàn ń ṣe díẹ̀ tọ́lọ́run fi níbi anna lahumul janna. Ọlọ́run ní ẹ̀mí yín àti owó yín méjèèjì lèmi Ọlọ́run bùkátà lọ́dọ̀ yín. Bí mo ti ń bùkátà yìí n tí ń fi tà fún yín ní kí ni àlìjánná. Ìtumọ̀ àyà yìí ni pé òun náà ni number 3 point wa ipe success has its price. Àṣeyọrí ó ní price téèyàn gbọ́dọ̀ ṣe bí ẹ bá fẹ́ lò gbèsè ayé tó dáa kì í ṣe pẹ̀lú wishful thinking kéèyàn kan dòkó kó fọwọ́ lẹ́rán pé ohun èmi náà kémi náà dà báyìí ohun èmi náà kémi náà dà báyìí kó máa wá ronú ẹ̀ ní ẹ̀ jọ̀mọ́ yóò rò tá àlùkìyámà ó fi dé ni o yóò rò tí àlùkìyámà ó fi dé gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá dé láyé whatever that is offered for free is very dangerous. Tẹ́ ẹ bá rí nítorí àpè ní ọ̀fẹ́ ni ọ̀fẹ́ làwa mùsùlùmí sì fẹ́ púpọ̀ lẹ́ni. Tẹ́ ẹ bá rí nítorí jẹ́ ọ̀fẹ́ ni ìsídà kó ní hidden trick kan lẹ́yìn àbí obligation kan lẹ́yìn tí ó wàá ju tí wọ́n gan lérò kó bá ń bẹ̀ lọ. Ẹni tó bá níye lórí whatever that has value yóò ní price téèyàn ó sọ fún. Bẹ́ẹ̀ náà ni success, bẹ́ẹ̀ náà ni àṣeyọrí, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tó dáa. Kéèyàn tó lè sọ pé òun live ìgbésí ayé tó dáa èyí ó ti pay due ẹ̀ èyí ó ti pay price ẹ̀ èyí ó ti success require a concerted effort ó require energy ó require wàhálà. Tẹ́ bá rí àwọn ẹlòmíì níbi òkòwò wọn èyí ó sì máa ṣàdúrà fún wọn. Gbogbo nǹkan láyé agbára ẹ̀dá ò nìkan ò di ọlà àmọ́ báàánú Ọlọ́run ti tó ni ò ní káwọ́ pọnú kó o fọwọ́ lẹ́rán kó o máa wá retí àánú Ọlọ́run láì sí wàhálà tí wọn náà ti síwájú. Téèyàn bá fẹ́ là láyé yóò dààmú yóò ṣe wàhálà yóò sì rí ìnira tó pọ̀. Ìnira tó pọ̀ yìí kọ́ ni ó da nǹkan àánú Ọlọ́run ni ó da nǹkan àmọ́ ìnira òun ni èyí tó yẹ kẹ́dà ó ṣe tẹ́dà bá wá ṣe kó wá fi èyí tó kù lẹ̀ fọlọ́. Èyí tó wá jẹ́ kó bá ń bá rí ẹni pé kéèyàn tó lè nílọ síwájú you must have that desire to become more than you already are. Ẹlòmíì wà very comfortable pẹ̀lú status quo pé tábà ti rí mẹ́ta jẹ lójúmọ́ eléyìí náà ti tó. Ó lè wà bẹ́ẹ̀ ó tún lè padà sún sísàlẹ̀ ó tó jáde láyé. Àmọ́ téèyàn bá nígbìyànjú pé Ọlọ́run ibi tó bá délé ni mo dúpẹ́ àmọ́ mo mọ̀ pé ó lágbára àti bá jù báyìí lọ tí sì ń ṣiṣẹ́ lérí ẹ̀ tí sì ń ṣe wàhálà lérí ẹ̀ tí consciously or unconsciously yóò kàn rí pé òun bára òun láàyè tí gbogbo ayé yóò máa pé wò òun ni. Àwọn yóò máa wá ògbà àbílágbájá ànákọ́ yìí òun náà ni àmọ́ látara pé kí ni àwọn gbìyànjú tóun náà ti gbà síwájú
làfààfin ní hawwin alayka. هون عليك الذي تلقى من الزمن واصبر لما نال من در ومن محن. téèyàn bá ń wá ọ̀nà ọ̀la lọ oríṣiríṣi àdánwò ni ó kọ̀ lọ́nà gbogbo ohun tó ń ká wálé kan lọ́nà yìí wasbir واصبر لما نال من در ومن محن واصبر لما نال من در ومن محن. èyí wọ́n ṣe sùúrù ni pẹ̀lú àdánwò téèyàn bá kàn pẹ̀lú wàhálà téèyàn bá kàn wa man yuridu min ad-dunya من الدنيا مسالمة فرأي مجنون ومفتتن. ẹni bá fẹ́ lo ìgbésí ayé pẹ̀lú rọrùn ẹni bá fẹ́ lo ìgbésí ayé tẹ́gbìn ò ní ta sí lára ẹni bá fẹ́ lo ìgbésí ayé tí ò ní rí wàhálà ẹni bá fẹ́ lo ìgbésí ayé tó fẹ́ ní humility kúrò níbi àdánwò kúrò níbi èébú kúrò níbi ìwọ̀sí kúrò níbi ẹ̀gbin farayu rayu mọ̀jìnnúni ìròrí ẹ̀ ìròrí wèrè ni. wọ́n mọ̀fútẹ́tì ni àti ìròrí ẹ̀ ń táyé ń ṣe. أليس قد خلق الإنسان في كبد. أليس قد خلق الإنسان في كبد. ẹ̀gbọ́n tó Al-Qur'ani sọ ni ibi wàhálà lọ́lọ́run ti dá wa ibi wàhálà lọ́lọ́run ti dá wa wàhálà wọn yóò wà máa bá lọ fáá ó dà gbogbo àwọn tó lówó ni pé kó máa ṣe wàhálà mọ́ àmọ́ nígbà tí èèyàn bá ń là wàhálà tó ṣe kó tó là ó times 2 ẹ̀ ló wàá ṣe tó là òfin ní bọ́ lọ́wọ́ rẹ mọ́. نعم وأمضي للآفات والمحن. وكيل دنياه وكيل دنياه سجن في محبسه فكيف يسلم محبوس من السجن فكيف يسلم محبوس من السجن. wọ́n láyé tá a wà yìí ànábì láyé tá a wà yìí sallallahu alaihi wa ànábì ní síjìnnù ànábì ní prison ní fún gbogbo olùgbàgbọ́ òdodo ìwọ wá wà láyé o sì fẹ́ ṣe wàhálà báwo ni ẹni tí báwo ni prisoner fa kayfa yaslamu mahbusun min as-sijn báwo ni prisoner ó ṣe là kó lọ nínú prison jọmọ gbọ́ dáadáa prisoner báwo ló ní fẹ́ bọ́ kó nu prison bẹ́ẹ̀ náà làwa tá a wà láyé inú wàhálà lọ́wọ́n bá ti dá wa inú wàhálà náà ló dá wa sí inú wàhálà náà ló wá fi gíga sí lẹ́sìn pé ní gbogbo ẹni tó bá fẹ́ ga gbogbo ẹni tó bá fẹ́ là gbogbo ẹni tó bá fẹ́ lò gbésí ayé rọrùn gbogbo ẹni tó bá fẹ́ lò gbésí ayé tó dáa tó sì dùn dọ́mọ̀ yóò ṣe kí ni yóò là yóò ṣe wàhálà yóò sì rí nira ẹ jẹ́ kí n mú ìtàn kan wá fún wa tí ó máa júwe fún wa pé success has its price téèyàn ò bá san kò ní í dé agbègbè àwọn tí ń là láyé anabi yakub alayhi salatu wa sallam anabi izahaq alayhi salatu wa salam alayhi salatu wa sallam ọmọ méjì ló bí ó bí yakub ó sì bí izahaq ọlọ́run wá gba ojúlọ́wọ́ anabi izahaq asàfilà ó bí yakub ó sì bí Ìsá ọlọ́run wá gba ojúlọ́wọ́ anabi izahaq ìbàtà ọlọ́run wá gba ojúlọ́wọ́ ẹ̀ anabi izahaq wá ṣe sùúrù pẹ̀lú pé ọlọ́run ọba gba ojúlọ́wọ́ ẹ̀ ọlọ́run wá rán màláíkà Jibrila sí. wa qala lahu. Jibrila wá sọ fún anabi izahaq. inna Allah ta'ala qad ibtalaka wa ra'a sabrak. ó ní ọlọ́run ọba rí i pé àdánwò tó wọn ọlọ́run fi kàn ẹ́ ó ṣe sùúrù pẹ̀lú ọlọ́run. awwadaka min sabrika da'watan mustajabatan. àmọ́ sùúrù tó ṣe pẹ̀lú ọlọ́run ni ọlọ́run fẹ́ fi nǹkan kan compensate ẹ pẹ̀lú ẹ̀. da'watan mustajabatan laka fi a'azzi waladin alayka. ọlọ́run wá ní kí ẹ máa wo ẹ̀wù ọlọ́run ní kí ọlọ́run kí Ìsáhákì mú kan ní ọmọ méjì tó bí tó bá mú kan bẹ́ẹ̀
Ọlọ́run fẹ́ fún Ìsíhákù ládùúà kan wípé ìkan péré ni kó ṣàdúrà ní fún náà méjì tóbi. فادع له بما شئت. n tó bá wọn ẹni ó tọrọ fún. فدعا إسحاق ولده عيسى. Ànábì Ìsíhákù wá pe Ísọ̀ ọmọ ẹ̀. وقال له يا بني سد لي صيدا واشر لي لحما. ó ní wọ Ísọ̀ ó ní lọ sínú igbó bá mi pa ẹran tó bá pa ẹran náà tán ṣe ẹran náà lẹ́ran ọ̀gbẹ́ kó wá gbé wá fún mi. فإنني أشتهي. tí n bá jẹ tán tí mo sì gbádùn ẹ̀. ثم ائتني به فإذا قضيت منه شهوتي دعوت لك بالدعوة التي وعدني بها ربي. ó ní tí n bá jẹran náà tán tí mo sì gbádùn ẹ̀ dáadáa ìwà ṣe àdúrà kan fún ẹ tọ́lọ́wọ́n bá ṣe àdéhùn ẹ̀ fún mi. فتفوز بعز الدارين. ìní ṣàdúrà náà fún ẹ orí ibú tọ́ sí ẹ mọ́láyé àti lákìámà. فخرج عيسى في طلب الصيد. Ísọ̀ bá bọ́ sínú igbó ń wá ẹran káàkiri. وكان يعقوب في ماشيته. Ànábì Yakub tó jẹ́ Kẹ́hìndé níjọ́ kan náà ni wọ́n bí òun àti Ísọ̀ òun wà nínú agbo ẹran tiẹ̀ tí ń sin ẹran. فأرسلت إليه أمه فأتى إليها. ìgbà tí Ìsíhákù ń bá Ísọ̀ sọ̀rọ̀ ìyá wọn gbọ́ bí Ísọ̀ ti bọ́ ta ìyá wọn wá sáré pé Yakub. فقالت له اعمد إلى غنمك فاضبى منها شاة ثم اشوي لحمها. ẹwà ìyá wa pé Yakubu ó ní ìwọ Yakuba ó wà lọ sínú agbo ẹran rẹ tó bá dénú agbo ẹran náà mú kan bẹ kó o pa kó o gbé wá fún bàbá rẹ. واجعل الجلد على ظهرك. tó o bá ti wá pa tán gbogbo irun tí ń bẹ lára ẹran náà ó wà lẹ̀ mára rẹ. ثم ادخل على أبيك. ó wà wọlé tọ̀ bàbá rẹ lọ. وتنكر في كلامك. ó wà yí ohùn ẹ padà díẹ̀ ò ní sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ mọ́. ثم قل له عاد ما أمرتني به. ó wàá sọ fún bàbá rẹ pé ìrẹ bàbá mi ǹtẹ́ pa mí láṣẹ kí n gbé wá òun náà mo gbé wá wájú yìí. ثم سلوا أن يدعوا لك فتفوز بخير الدنيا ó wàá sọ والآخرة. fún pé tó o bá ti gbé fún tán ó wàá sọ fún pé ẹ ṣàdúrà fún mi ẹ bẹ̀ lọ́hùn fún mi. àdúrà kan ń bẹ lẹ́nu bàbá rẹ tó bá ṣe fún ẹ o ò ní sórí ibú láyé o ò sì ní sórí ibú láòkè àmà. فسار يعقوب عجلا وفعلا. Yakubu náà gbé ńgbà tí Ísọ̀ gbọ́ tiẹ̀ ó bẹ́ sínú igbó lọ. Yakubu náà gbọ́ eléyìí òun náà wá sáré wọnú ọgbà ẹran tiẹ̀ náà lọ. فلما أمرته به أمه وأتى به والده متنكرا. Ọlọ́run má fòṣì ta wá. آمين. ẹ sàmì jọmọ. آمين. ẹni tí ìjẹ̀ ń wá ẹran tí ó pa lọ́nù igbó àti ẹni tí ó bọ́ sínú agbo ẹran jọmọ ta ni ó kọ́kọ́ dé. ẹ ta ni ó kọ́kọ́ rí nǹkan mú wálé. ẹni tó lẹ́ran lẹ̀. advantage tọ́lọ́run máa fi síbi ìdẹ̀ra Ọlọ́run síbi ìkẹ́ Ọlọ́run ni o. Yakubu wá wọnú agbo ẹran tiẹ̀ lọ ó sì mẹ́ran kan ó du ó yan ó wá mú. وأتى به والده متنكرا وجعل اللحم بين يديه. ó wá mú ẹran náà ó gbé wá sọ́dọ̀ bàbá ẹ̀ ńgbà tó gbé wá sọ́dọ̀ bàbá ẹ̀ tán ó wá yí ohùn padà gẹ́gẹ́ bí màmá wọn ti kọ́ pé kó ṣe. فأكل الشيخ ثم قال اقرب يا ولدي. Ànábì Isahak ńgbà tó ó mú ẹran náà ó fi sẹ́nu ó sì ti jẹ ó wá ọgbà ẹran yìí dùn ó dùn púpọ̀. ثم قال اقرب يا ó ولدي. wá ọmọ mi dákun súnmọ́ mi. فجعل يده عليه ó wá káwọ́lé Yakuba lára فوجد الشعر. ó wá rí irun bẹ́ẹ̀. وكان الشيخ يقول سبحان الله. ó fọwọ́ pa ara Yakub ó fọwọ́ pa á lára. Ísọ̀ tí Ìsíhákù ní kó lọ wá nǹkan wá Ísọ̀ òun nírun lára púpọ̀ الله. Yakubu ò nírun lára àmọ́ ẹ̀yin ìyá wa iná nìsa aṣayátìnù. خلقنا لنا إن النساء شياطين خلقنا لنا نعوذ بالله من شر الشياطين نعوذ بالله من شر الشياطين. ẹwẹ̀ tí ọlọ́ndọ̀ mọ́ ìyá mọ̀ pé Ísọ̀ nírun lára Yakubu nírun lára òun náà ló wá kọ ní ète tí ó lò kó o bá ti pẹran nìtàn
àwọn ohun tí ń bẹ lára ẹ̀ ó wà lẹ̀ mọ́ra Yakubu ò sì ríran ó wá fọwọ́ pa ànábì Yakubu Ìsíhákù ò ríran ó fọwọ́ pa Yakubu lára ó wá ní kíni. فوجد الشعر وكان الشيخ يقول سبحان الله. ó sì rírun bẹ́ẹ̀ ó ní subhanallah. اللمس لمس عيسى. ó ní lamsu lamsu Isa. والريح rihu Yakub. ó ní ara tí mò ń fọwọ́ pa yìí ara yìí ju ara Isa àmọ́ òórùn tí mò ń gbọ́ ìhòòrùn Yakubu rẹ̀. وأبدا إجلالا إذا بريحكم. níbo ti wí ẹ bá ń ṣe máìkì àfáà yìí ní ìgbádùn ẹ وأبدا lẹ́yìn. إجلالا إذا بريحكم. وفي الرجل مثوى إليه يسيرا. bá ń wí dáadáa mi bá ń wí kí n. وأخذ إجلالا إذا بريحكم. وفي الرحل مثوى إليه أسيرا. وفي الرحل مثوى إليه Ànábì Ìsíhákù ó ní bí mi ti ẹ̀ ríran اللمس لمس ó ní Yakubu ní dọ́dọ̀ mi kí n má dóorun ẹ̀ mọ́ àmọ́ ara tí mò ń fọkàn yìí اللمس لمس ó ju ara Isa والريح ريح يعقوب. ẹ̀wù ẹ̀yìn ìyá wa ìyá tún ti dúró sẹ́yìn wíńdò ó ní bàbá yìí kí ni í ṣe é tó gbó bá dé tó ní o má dọmọ rẹ mọ̀mọ́. فقالت الأم هو ولد. ìyá ò sọ fún pé Yakubu ni ìyá ò sì sọ fún pé Isa ni ntí ìyá kan sọ ni pé ọmọ rẹ ní ṣàdúrà fún هو ولدك فادع له. nígbà tó sì dọmọ ẹ ní lóòótọ́ àmọ́ ọ̀tọ̀lẹ́ni tí bàbá fẹ́ ṣàdúrà fún. الله فمسح الشيخ على ظهره وقال. Ànábì Yakubu bẹ́ẹ̀ni bá sì ti jẹ آنكم الله. ojú ó ti Ànábì Ìsíhákù ti jẹ ẹran yíyan ó ti jẹ ẹran ọ̀gbẹ́. ó sì gbádùn ẹ̀ pọ̀. bàbá ń bàbá. Ànábì Ìsíhákù wá káwọ́lé Yakubu lórí. وقال اللهم ó ní ìrẹ́ Ọlọ́run اجعل أنبياءك ó pa ورسلك ànábì Ọlọ́run tó kù tó máa mú jáde ورسلك àti àwọn òjíṣẹ́ سوى النبي العربي lẹ́yìn ànábì Lárúbáwá kan sọ pé الذي أجريته tó في mú بنات jáde أخي látara إسماعيل ọmọ ìyá mi tí ń jẹ́ Ismail من نسل ولد آدم ó pa ànábì Ọlọ́run tó kù tí Ọlọ́run máa dá jẹ́ ó jẹ́ àtàrà Yakubu yìí ni gbogbo wọn ti máa gbà jáde. فقام يعقوب وقد فاز tọ́mọ̀ بالدعوة. ìdí ń jẹ́ àṣẹ Ọlọ́run táwọn ẹni Ọlọ́run bá ti wí الله. ibi tí wọ́n wí sí tó bá ti bọ́ síbẹ̀ ó ti parí nìyẹn. tó bá ti ṣe kí ni tó bá ti bọ́ síbẹ̀ ó ti parí nìyẹn ibi tá a dúró ti wá sí sílé nìyẹn. آنكم الله. ibi tí ẹ jẹ́ ká gbé láti bẹ̀rẹ̀ tọ́lọ́hun ò lágbára kó fún Yakubu ní àṣẹ gbígbàdúrà láì gbójú lọ́wọ́ ẹ̀. نبي إسحاق. Dáhùn jọ̀mọ́ إسحاق. Ànábì Ìsíhákù أكرمكم الله. Ọlọ́run lágbára kó fún ní àṣẹ gbígbàdúrà láì gbójú lọ́wọ́ ẹ̀ kó tó fún. Kí lédè tí Yakubu náà ò ṣe pé ọmọ ẹ̀ direct kó kàn ṣàdúrà fún lásán láì béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ pé kó lọ mú nǹkan kan wá. Ó ní kó lọ pa ẹran wá fóun kó sì yan ẹran náà kó ṣe dáadáa kó gbé wá fóun kóun jẹ tóun bá jẹ tán òun wàá bu àdúrà kan òun bù ú lù lára. وقف على الباب يا مسكين مجتهدا من قبل أن يؤمر البواب بالغلق. Ọlọ́run ọba gbogbo nǹkan láyé tọ́lọ́run bá ń ṣe pẹ̀lú ètò ni Ọlọ́run ọba alágbára ni ọ̀pọ̀lọpọ̀ mindset táwa mùsùlùmí máa ń ní tí fi máa kó bá wa ni Ọlọ́run ọba ó ní bí ṣe ń ṣètò ayé Yakubu Ànábì Ìsíhákù عليه الصلاة ọmọ tó والسلام. bínú ẹ̀ ni kò yẹ kó dìmáàndì fún nǹkan kan lọ́dọ̀ ẹ̀ kó tó ṣàdúrà fún. Ọlọ́run tó ní wá náà ó lágbára pé kó fún Ìsíhákù láì béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run gbójú lọ́wọ́ Ìsíhákù wá gba ẹran yíyan ó gbà lọ́wọ́ Yakubu kó tó ṣàdúrà fún. Ìgbà tí Yakubu ṣàdúrà fún ìgbà tí Ìsíhákù ṣàdúrà fún Yakubu àdúrà náà ó ṣàdúrà tán ó sì dìde ní ìsọdẹ pẹ̀lẹ́ràn. وقف على الباب يا مسكين مجتهدا. Gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ṣe kó ṣe lásìkò. من قبل أن Gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ṣe láyé. البواب Bàwá òbílẹ̀ gálákì.
kéèyàn ó ṣe nǹkan lásìkò tí ó ní kó sì ṣe nǹkan lásìkò tí ó yẹ. عجبت من ẹlòmíì ó máa bẹ́ǹdì omi yóò máa bẹ́ǹdì kànga يبصر yóò wá ṣubú lulẹ̀ wọ́n ò ní kí ló ṣe wọ́n ní òǹgbẹ ló gbẹ́ kú. وإنه بالزمان يشكو minali huraki òun ní ń bá wọn ta kànga ládùúgbò òun ní ń bá wọn mú mi wà dúgbò òun ló wà ń di omi ó kàn ṣubú lójijì wọ́n ní kí ló ṣe wọ́n lòun gbẹ ló gbẹ kú. عجبت من واقف بالماء يبصر mindset tẹlomi fi ń lò gbèsè ayé nìhun. وإنه بالزمان يشكو minali huraki وإنه بالزمان يشكو minali huraki mindset tẹlomi fi ń lò gbèsè ayé nìhun. ìsọdé tán ó ní bàbá mi mo dé àná ìsáàkù ní tí ìyí ṣe wọ́n lọ wálé kan ni ó lé mi kan ó ní kọ́ di fáza Yakubu bi dáwọ́tì ó ní Yakubu ti kó gbogbo àdúrà náà ó ní Yakubu ti kó ẹwu Ọlọ́run mélòó ni ọmọ méjì péré nínú gbogbo ẹ̀dá Ọlọ́run kí lédè tọ́lọ́run ò ṣe ní káwọn méjèèjì ó ṣoríire ẹni tí ń ṣoríire yìí pọ̀ láyé o Ọlọ́run yìí ó gbogbo ẹ̀dá Ọlọ́run ò ní ṣoríire kì í ṣe pé lẹ́ṣọ́ra wa kan ńgbà tá a wà ní yunifásitì ó ya nǹkan díẹ̀ kò sí student tó gbá tiẹ̀ ó ní all of you only if you do my exams only not everybody will pass òun là kọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ sọ òdodo ọ̀rọ̀ fún wa ó ní tó bá kódà tó bá gbẹ̀yìn méjì lẹ́jọ̀kọ́ ẹnìkan ó pass ẹnìkan ó fail Ọlọ́run náà ti ṣayé ni o Ọlọ́run náà ti ṣayé ni o Ọlọ́run ó dá àwọn kan táwọn èèyàn ó máa wò yóò sì dá àwọn kan tí ó máa wò wọ́n. inú àwọn tọ́lọ́wọ́n bá dá ní táyé ń gbé wò wọn ò dòkó wọn ò sinmi wọn ò sùn níbi wàhálà ni níbi ìdààmú price sí success ní wọ́n wá san wọ́n pay ẹ̀ téèyàn bá ti pay dues ẹ̀ ó ti parí ni. òun ni Ìsáàkù san òun ni Yakubu san tọ́lọ́hun fi ní kí ọ̀rọ̀ gbèsè ayé àwọn méjèèjì tọ́lọ́hun fi ní kó rí bó ti rí wọn. téèyàn ò báyìí tí ìsan tiẹ̀ tó sì fẹ́ ga àfi kó sọ àfi kó ṣe wàhálà àfi kéèyàn dààmú àfi kó dààmú débi pé níbi tí ti ń dààmú oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ó máa wá lẹ̀ mọ́ lára. eléyìí lẹ́lẹ́kẹrin àmọ́ ó bá dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún the last Sunday in Ramadan kíní yìí méje ni àmọ́ mẹ́ta la ṣe sọ mílẹ̀ yìí torí àsìkò á dá mẹ́rin tó kù dúró tó bá wá di the last Sunday in Ramadan inshallah a máa ń ní family lecture ní mosque a máa wá bá ìtókù lọ. ṣé rí mi téèyàn ti ń lọ mi téèyàn ti ń ga láyé oríṣiríṣi ọ̀rọ̀ láyé ó máa sọ ọmọ lára. ibi tí ẹ̀dá ọlọ́wọ́ tún ti sọ́ra ni pé opinion tí àwọn èèyàn bá ní ń pa tiẹ̀ má fi yí ni má fi lògbésí ayé tiẹ̀. káyé tó ká tó dáyé làwọn èèyàn ó ti máa sọ ń pa wa ni wọ́n ti ń sọ ń pa àwọn èèyàn. nígbà táwa náà dáyé ayé ẹlòmíràn ní lápá ó tiẹ̀ ti ga jù wọ́n ní ẹlòmíràn ó ṣe wá kúrú báyìí wọ́n á lẹ́lòmíì wá ló ti tínrín jù wọ́n á lẹ́lòmíì wá ló ti sọ́ra jù wọ́n á lẹ́lòmíì wá ó láhùn jù wọ́n á lẹ́lòmíì wá ní apá ni. so kò sí bó ti wà láyé táyé ayé ó sọ ntí wọ́n máa sọ dálẹ̀ kí á mọ̀ fi dé ni sísọ yẹn wá kọ́ ni problem o but the problem is opinion táwọn èèyàn ń sọ yìí a máa ń jẹ́ kó hold wa back one a máa ń jẹ́ kó bà wá nú jẹ́ ẹlẹ́ẹ̀kẹta a máa ń wá jẹ́ kó redefine irú èèyàn tọ́lọ́wọ́n bá ṣe wá nígbà tó o bá ti redefine ara ẹ kó o ní bọ́lọ́hún ti ṣe ẹ́ o ní débi tó ń lọ lásìkò. Khadija radiyallahu ta'ala anha nígbà tí Ọlọ́run fẹ́ rán ànábì iṣẹ́ ànábì lọ sí gáàrò Híráì màlẹ́kà Jùbírílà wá bá ànábì lójijì ànábì dákú ànábì wá ń sọ àwọn ọ̀rọ̀ tí táwọn èèyàn ń wò ká kí ló ṣe Muhammad Ọlọ́run má fi wá fọ́tà yọ. àwọn ọ̀tá ló wá gbé ànábì wálé láti gáàrò Híráì wọ́n wá gbé wá bá Khadija
wọ́n ní kí ló ti wí Malam Daud. رموا بالجنون نبي الورى. ìyẹn ló fi mọ̀ pé ìntayé bá ń sọ sí ẹ kò mátà ibi tí wọ́n ń lọ gangan ló mátà. àwọn kan wà ní ẹ̀dá ọlọ́run nítọ́lọ́run dá wọn wá ṣe láyé ni o láti bàyàn nú jẹ́ wọ́n máa sọ ọjọ́ tí wọ́n bá ti jẹ́ kí sísọ tí wọ́n kó rí define ètò ìgbésí ayé tiẹ̀ nítorí ló ti so ire mọ́ láyé. وتاج الكرام ومنزل. ànábì ọlọ́run tí ò yẹ kí wọ́n sọ sí wọ́n sọ sí nígbà tí wọ́n gbé ànábì wá bá ọ́ni dúró kàyà Khadija Khadija ó mà ṣe é gbogbo ayé ò rọ́kọ fẹ́ wèrè ló wá yàn lọ́kọ. رموا بالجنون wọ́n pe ànábì ń wèrè نبي nàbí ìyàwó ànábì gbogbo ayé. وتاج الكرام وتاج الكرام ومنزل الأمور. adé orí gbogbo ohun tí ń jẹ́ ayé bá bọ́tà ní Muhammad. wàkọ́lù. وقالوا خديجة هذا الذي ọ̀dà àdíjà ó mà ṣe. ملأت به قلبك المتهاب. ẹni tó yàn láàyò sínú ẹ̀mí rẹ̀ ó sì mọ mission tọ́lọ́wọ́n bá fún òun. ǹjẹ́ Khadija fi tóun fi escape máa sọ. ọ̀pọ̀lọpọ̀ wa a lè má ní Khadija ti ní experience Khadija ti ní ọkọ kan rí tó ṣaláìsí ó ti ní ọkọ kejì tó ṣaláìsí ó tó pàdé ànábì. So she was twice widowed kó tó pàdé ànábì. So ẹni tó ti lọ́kọ kan rí tó ti lọ́kọ kejì rí experience wọn máa ń ju ẹni ò tí ì wọlé ọkọ rí lọ. ẹni tó yẹ kẹlòmíì fi ṣọ̀kọ láyé opinion àwọn èèyàn tí ń gbọ́ pé gbogbo ẹni tó ń tẹ̀lé ẹni tí ṣòkòtò ò balẹ̀ ẹni tí ṣòkòtò ò balẹ̀ tó ń gbọ́ lòun fi padà lẹ́yìn ẹni tí ṣòkòtò ò balẹ̀ lánàá jọ̀mọ́ ó lè ránṣọ fún gbogbo ayé lọ́la. Àdíjà wa dá wọn lóhùn Àdíjà ní eléyìí Muhammad eléyìí tí mo ń lò. ẹ jẹ́ kí n tún wá wí nǹkan kan láàrin o sẹ́rí gbogbo àwọn opinion àwọn gbogbo àwọn tí bá ń sọ̀rọ̀ sí ní lára wọn tó máa ń condemn èèyàn òun ìsídà kí wọ́n ti bùkátà nǹkan lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ò rí àbí kóhùn ẹsẹ̀ o sẹ́rí gbogbo àwọn tí wọ́n gbogbo àwọn máa ń wèrè o gbogbo ni wọ́n ti dẹnu kọ Khadija Khadija ò gbà fún un. gbogbo àwọn tí wọ́n ti dẹnu kọ Khadija báwọn ò fẹ́ pé ó ti wá jẹ́ Muhammad ló wà fẹ́nu Mẹ́kà àwọn olówó àwọn ọlọ́lá gbogbo wọn tí wọ́n ní nǹkan ti dẹnu kọ Khadija wo bí tá a wà tí Khadija ní irọ́ ó sì wù àwọn náà. ó sì wù àwọn náà. وقالوا خديجة هذا الذي ملأت به قلبك المختار. ọlọ́run wọlé àná Muhammad. ọlọ́run wọlé àná Muhammad. àwẹ̀ ti kú àwọn jọmọ́ wa. àwẹ̀ ti kú àwọn èèyàn wọn àwọn bí yóò bá nábì mọ́. فما هو ما يبين الكلام. ọlọ́run kó wọlé àná Muhammad. صلى الله عليه وسلم. ibi tá a bá dé yìí bá dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ibi abadé yìí bó bá dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún. a máa bá mẹ́rin tó kù lọ. a máa bá mẹ́rin tó kù lọ ẹ pàdé wa lórúkọ ìgbẹ́ nọ́mbà 19 jọ́ mẹ́ẹ̀ẹ́dógún. wáàsí tó pọ̀ ní tó kẹnu ni wáàsí. wáàsí tó pọ̀ tó kẹnu ni. àmọ́ tó lè ṣàǹfààní fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí. tó sì lè ṣàǹfààní fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí. èèyàn gbọ́dọ̀ mọ bí tí ń lọ. èèyàn gbọ́dọ̀ mọ bí tí ń lọ. tá a bá jọ kú òǹlé. tá a bá jọ kú òǹlé. tá a pàdé ń bus stop. tá a pàdé bus stop. kò ní gbébì kan náà là ń lọ. nígbàbí kan náà là ń lọ. àpàdé ń bẹ̀ ni. àpàdé ń bẹ̀ ni. kálukú ó sọ̀kalẹ̀ láàyè tiẹ̀. kálukú ó sọ̀kalẹ̀ ní ibùdókọ̀ tiẹ̀. torí pé ẹnìkan sọ̀kalẹ̀ ń bì kan wọn náà wá sọ̀kalẹ̀ ń bẹ̀. tó bá lọ fẹ́ sọ̀kalẹ̀ ń bi tẹ́lómìn ti sọ̀kalẹ̀. à ń bọ̀ láti nígbà tí mo ń ṣe masters program ní life. ó padà sọ ọmọ mọ́tò ẹ̀ méjì. àwa ń bọ̀ láti àwa dé Agége odò fún wa pọ̀ gan-an mo wá àwa ará àwọn èèyàn tí wọ́n ń yà àwọn tí wọ́n ń yà yìí wọn a máa sábà mọ̀nà lábà tẹ̀lé wọn a tẹ̀lé wọn títí wọ́n kàn páàkì síwájú ilé wọn ni. àwọn arábí yìí ní wọnú géètì lọ yìí. ṣáwa ló wá tẹ̀lé wọn ní báyìí. látọ̀dún náà ìní rí mọ́tò kan kó gbọ̀nà ibi tí mo mọ̀ kí n tẹ̀lé mọ́. wàláhì ìsúnmọ́ bẹ́ẹ̀. ilẹ̀ sì ti ṣú mo tún jẹ́ wá padà bọ́ta mo tún padà sínú odò mo wá mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀
owó mọ́tò bá di méjì. bọ́rọ̀ ayé ti rí ni wọn. bọ́rọ̀ ayé ti rí nù. ibi tí kálukú bá ń lọ ibẹ̀ ni kó máa lọ ń tiẹ̀. ibi kálukú bá ń lọ ni kó máa lọ kó má gbọ́ déyàn. gbogbo ibi tí kálukú yà sí òun ibi tóun ń lọ ni òun. ibi tó ń lọ ló yà sí òun. tó o bá tẹ̀lé ó tún wá padà tún tiẹ̀ mú. ó tutù tiẹ̀ mú bó bá tẹ̀lé. wọlá ní Muhammad. wọlá nẹ́bùwà Muhammad. àwọn bàbá wa ó dé láìpẹ́ yìí. àwọn òde láìpẹ́ yìí. bàbá wa yìí wọ́n ní èsì pé àyè yìí pé wọ́n ní kílé tá a ṣe lo mọ́ṣáláṣí ọ̀nà mọ́ṣáláṣí wa yìí dá tójò bá ti rọ̀ láti sáwásáyè yìí nígbà tójò wá rọ̀ máa ní ọlọ́run àgbà tó jẹ́ kí àníyàn ìyá ìṣẹ̀lẹ̀ wa lérí kó tó ní choice tó ká gbà fọlọ́run lọ. gbogbo eléyìí tá a ṣe yìí. gbogbo yìí tá a ṣe yìí. bójò bá ṣe ń rọ̀dì sí i. bójò bá ṣe ń rọ̀dì sí i. tí ò tí ì dá. tí ò tí ì dá. kí la ṣe fọlọ́run. kí la ṣe fún un. a mú ọlọ́run ni. ṣáà ní kì í ṣe ọlọ́run mọ́ ni. àbí a sọ pé àní sí ọlọ́run mọ́ nítorí ẹ̀. tó ọlọ́run alhamdulilayi. a dúpẹ́ fún ẹ o. gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wá ìyá tẹ̀yin bàbá wa. gbogbo ẹ̀yin ìyá tẹ́ wá tẹ̀yin bàbá tẹ́ wá. ọlọ́run máa ṣàbá san ilé san dáadáa. ọlọ́run san ilé san olóore. alhaji wa ọlájídé táwọn náà ti Abuja ni bàbá òun ti wá nítorí programu yìí. ọlọ́run máa ṣàwọlá nàbí ọlọ́run máa ṣàbá san ilé san dáadáa. ọlọ́run bá san ilé san olóore. màmá wa síwájú. yẹ wa síwájú. láti Maryland. ọlọ́run máa ṣàbá san àwọn náà ilé san dáadáa. ọlọ́run san ilé san olóore. màmá wa alhaja wa Salama Tali Balogun. yẹ wa Salama Tali Balogun. láti London. láti London. ọlọ́run máa ṣàbá san ilé san dáadáa. ọlọ́run san ilé san dáadáa. ìyá wa ìyá àdínì. yẹ wa ìyá àdínì. ọlọ́run máa ṣàbá san ilé san dáadáa. ọlọ́run san ilé san olóore. gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa. tóbi dórí gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà tẹ́ ń fẹ́ tọ́lọ́run lára àwọn bàbá wa. ọlọ́run máa ṣànífẹ̀ẹ́ ọlọ́run lára. ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. subhana rabbika. rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ẹgbẹ́ sọ ẹgbẹ́ yá bayan ẹ pariwo bayan ọlọ́run wọlé anabi wa Muhammad ọlọ́run jẹ́ bàbá wa bayanu pẹ́ wala la ilaha illallah wọlé anabi wa Muhammad bí bàbá ti ń wí